Lórí ọ̀rọ̀ Aláàfin tuntun tó wà ní Pẹ̀bí tí èrò Pẹ̀bí tó ń lọ lọ́wọ́ gẹ́gẹ́ bí àṣà àti ìṣe nílùú Ọ̀yọ́ tí wọ́n máa ń ṣe fẹ́ni tí ó bá gorí àpèrè Aláàfin. Ẹ rí i pé oríṣiríṣi ètò òun ni mo ti mú wá lórí ọ̀rọ̀ ìpẹ̀bí Aláàfin yẹn tí a dẹ̀ ń tẹ̀lé pẹ̀lú bí nǹkan ṣe ń lọ. Ṣùgbọ́n ó yẹ ká bára wa sòótọ́ ọ̀rọ̀ ká dẹ̀ jẹ́ ká mọ àwọn ibi tá a ti máa ń ṣe àtìṣe nílẹ̀ Yorùbá. Tí mo ní láti sọ tí mo fẹ́ jẹ́ kí àwọn mùsùlùmí àwọn Yorùbá tí wọ́n pera wọn ní Yorùbá Muslim for Freedom yìí tí mo fẹ́ kán mọ̀ ní wípé àwọn ìgbésẹ̀ àti ìṣe tí wọ́n ń ṣe yìí àwọn nǹkan ìgbésẹ̀ tí ó lè dá wàhálà ìjà ẹlẹ́sìnmẹ̀sìn sílẹ̀ ni, tó lè dá ogun ẹlẹ́sìnmẹ̀sìn sílẹ̀ ni, tó sì lè dá àlàáfíà ìlú rú. Òun ni nǹkan tí àwọn èèyàn yìí ń ṣe tó sì yẹ kí wọ́n jáwọ́ kí wọ́n tètè ti ọwọ́ ọmọ wọn bọ́ sọ. Àwọn tí wọ́n bá ń bá lọ báyìí tí yóò padà tẹ̀yìn ẹ̀ yọ tó lè mọ́ rọrùn á jẹ́ kí n sọ báyẹn. Ìdí nìyẹn tí àwa fi ń sọ eléyìí ìyẹn ní abala tibẹ̀ yẹn. Nípa ti olóyè Sunday Igboho, olóyè Sunday Igboho tún ti gbé ìgbésẹ̀ akínmí lórí ẹjọ́ tàbí ìdájọ́ tí ilé ẹjọ́ tó dá nípa bí àwọn òṣìṣẹ́ ẹ̀ṣọ́ aláàbò DSS bí wọ́n ṣe yabo ilé rẹ̀ ní ọdún 2021 tí wọ́n sì bà àwọn dúkìá kọ̀ọ̀kan jẹ́ àti àwọn ẹ̀mí tí ó bá ṣẹlẹ̀ náà lọ. Tẹ́ bá gbàgbé tẹ́ bá rántí ilé ẹjọ́ dájọ́ wípé kí àjọ DSS lórílẹ̀‐èdè Nàìjíríà àti ìpínlẹ̀ Ọ̀yọ́ pé kí wọ́n san owó ìtanràn fún olóyè Sunday Adéyẹmọ Ìgbòho. Kí wàá ní ìgbésẹ̀ tuntun tí olóyè Sunday Ìgbòho gbé lórí ọ̀rọ̀ náà, lórí ìdájọ́ tí ilé ẹjọ́ dá nígbà yẹn? Ìròyìn gbé, ìròyìn kọ, ẹ jẹ́ kí n mú wá fún yín. Gẹ́gẹ́ bí ìròyìn ṣe kọ, bí ìròyìn ṣe gbé, wọ́n ní ajàfẹ́tọ̀ọ́ ọmọnìyàn tó tún jẹ́ ọ̀kan gbòógì lára àwọn ikọ̀ tó ń polongo fún ìdásílẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà, olóyè Sunday Adéyẹmọ tí ọ̀pọ̀ mọ̀ sí Sunday Igboho ló tún ti pe ẹjọ́ tako ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn míì nílé ẹjọ́ tó ga jùlọ. Ọjọ́ Ìṣẹ́gun ọjọ́ 11 oṣù kẹta ọdún 2025 ni agbẹjọ́rò fún Ìgbòho Yomi Aliu SAN gbé ìwé ẹjọ́ náà lọ sílé ẹjọ́. Agbẹjọ́rò àgbà fún orílẹ̀-èdè Nàìjíríà, iléeṣẹ́ aláàbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS àti àjọ DSS nípínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n pè lẹ́jọ́. Ẹjọ́ tuntun yìí gẹ́gẹ́ bí amòfin Aliu ṣe ṣàlàyé, ó ní ó wà láti rọ ilé ẹjọ́ tó ga jùlọ ní orílẹ̀-èdè Nàìjíríà pé ó pàṣẹ fún gbogbo àwọn tí Sunday Igboho fi ẹ̀sùn kàn láti san owó ìtùnú tí ilé ẹjọ́ gíga ní kí wọ́n san fún un. Tẹ́ ẹ bá gbàgbé, tẹ́ ẹ bá rántí pé ọjọ́ kìíní oṣù keje ọdún 2021 ni àwọn òṣìṣẹ́ aláàbò ọ̀tẹlẹ̀múyẹ́ DSS ni wọ́n yabo lé olóyè Sunday Igboho tó wà ní agbègbè Sókà nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́. Lásìkò ìkọlù náà ni wọ́n ti bà àwọn dúkìá jẹ́, àwọn dúkìá tó jẹ́ ti olóyè Sunday Igboho jẹ́. Wọ́n sì pa àwọn èèyàn méjì, wọ́n sì tún mú ọ̀pọ̀ èèyàn lọ sí àtìmọ́lé nígbà náà. Oṣù díẹ̀ lẹ́yìn ìṣẹ̀lẹ̀ náà ni olóyè Sunday Igboho nípasẹ̀ agbẹjọ́rò rẹ̀ Yomi Aliu pe ẹjọ́ tó sì béèrè fún ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bílíọ̀nù owó náírà, ìyẹn 500 billion naira gẹ́gẹ́ bí owó gbà má bínú fún dúkìá rẹ̀ tí àjọ DSS bàjẹ́. Àmọ́ nínú ìdájọ́ rẹ̀, adájọ́ tó gbọ́ ẹjọ́ náà nínú oṣù kẹsàn-án ọdún 2021 bákan náà, ìyẹn Ládìran Akíntọ́lá, ó buwọ́lu 20 billion naira
péré gẹ́gẹ́ bí owó tí ìjọba yóò san fún olóyè Sunday Igboho 20 billion naira dípò 500 billion naira tí wọ́n béèrè fún. Nínú ìwé ìpẹ̀jọ́ tuntun tí Igboho gbé lọ sílé ẹjọ́, amòfin Aliu ṣàlàyé pé nǹkan tó gbé àwọn lọ sílé ẹjọ́ tó ga jùlọ ni pé kí ilé ẹjọ́ lè pàṣẹ pé kí ìjọba san gbogbo owó náà fún olóyè Sunday Igboho. Gẹ́gẹ́ bí Jimoh Aliu bó ṣe ṣàlàyé, gẹ́gẹ́ bí amòfin Aliu bó ṣe ṣàlàyé, ó ní à ń pe ẹjọ́ tako ìdájọ́ ilé ẹjọ́ kékeré pé ohun tó ṣẹlẹ̀ sí Igboho kò tàpá sí ẹ̀tọ́ rẹ̀ gẹ́gẹ́ bí ènìyàn. Díẹ̀ lára àwọn nǹkan tó tún wà nínú ìwé ìpẹ̀jọ́ tuntun náà ni pé bóyá àjọ DSS tẹ ẹ̀tọ́ Igboho mọ́lẹ̀, bóyá ó bójúmu bí ilé ẹjọ́ gíga tó kọ́kọ́ gbọ́ ẹjọ́ náà ṣe dá gbogbo àwọn àríwísí tí Sunday Igboho gbé lọ síwájú rẹ̀ dànù, àti pé lára ohun tí wọ́n tún pe ẹjọ́ lé lórí ni láti mọ̀ bóyá ilé ẹjọ́ gíga náà jẹ̀bi fún ó ṣe ní kò tọ́ sí Sunday Igboho láti pè fún ìdásílẹ̀ orílẹ̀-èdè mìíràn gẹ́gẹ́ bí òfin Africa Charter ṣe là kalẹ̀. Ẹlẹ́ẹ̀kẹrin, àti pé bóyá ilé ẹjọ́ náà ṣe àyẹ̀wò fínífíní lórí àwọn àwíjàre Igboho tó di pé ó dá ẹjọ́ tó gbé ìjọba àpapọ̀. Yàtọ̀ sí èyí, wọ́n ní àwọn tó ń fẹ́ kí ìjọba mú ẹ̀rí tó dájú jáde pé Igboho ló ní àwọn nǹkan ìjagun tí àwọn òṣìṣẹ́ aláàbò ní àwọn bá ní ilé rẹ̀ nígbà náà. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti wá ń fi èrò àti ìwòye tí wọ́n hàn lórí ìgbésẹ̀ tuntun tí olóyè Sunday Igboho tó gbé yìí. Ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan, kí ni èrò tiyín àti ìwòye tiyín lórí ìgbésẹ̀ tuntun tí olóyè Sunday Igboho tó gbé yìí? Ẹ fi ṣọwọ́ sí wa láàyè comment nísàlẹ̀ fídíò yìí, á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wá, ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé.